kábíyèsí. láyé òde òní náà àti rí pàwọn kidnapper ń jí ọba gbé bóyá jẹ ọba náà ni ò sí lára wọn. ìjẹ́ ọba ń bẹ lára wọn. kí ló dé tó wá fi ọba jí gbé. ọba kan lérí àwọn Ondo state ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n wọ́n fi ìjẹ́ nìyẹn ọ̀pọ̀ ènìyàn jù ú lọ. alága mọ̀ lẹ́ ń sọ. wọn bá ìjẹ́ ọba tí ń bẹ lára rẹ̀. ọba ni èmi náà mọ̀. wọ́n mọ̀ pé yes ọba lélẹ́yìí ọba ni. ṣùgbọ́n ìjẹ́ ọba kan tó kù tí ò fi kún òun ni wípé tí ilẹ̀ bá kó bírí báyìí àwọn ọbàjọ́ wọn pòórá ni àwọn ọbàjọ́ wọn pòórá kinní kan tó kù nìyẹn. so gbogbo mo pàrọwà fún gbogbo lọ́balọ́ba ẹ má fi ìwé tẹ́ ẹ kà ẹ má fi ṣe ọba léwà. wọn ò fi ṣọba. ẹ lọ wá ìjẹ́ ọba lọ́dọ̀ àwọn àgbàlagbà ohun tí ń jẹ́ ìjẹ́ ọba nìyẹn. mo ti sọ lẹ́ẹ̀kan bí wọ́n ti ń jẹ noodles. kó wọn má jẹ noodles mọ́. káwọn bá wọn jẹ noodles. kọ́ bá lọ jẹ rẹ̀kúrẹ̀kù. àlàyé dọ́in la sopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀.